Májàsọ́lá wọ̀lú. Olóyè Sunday Igboho wọ̀lú Òṣogbo láti wá fi Iru Ekun lọ́lẹ̀. Ahéré Patiko ni wọ́n gbóhùn ẹja nínú omi. Ìpéjọ afàyàfà láti mọ péjọ níjù. Olóyè Sunday Igboho wọ̀lú Òṣogbo láti wá fi Iru Ekun lọ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ọwọ́ bàbá dábì wọ̀lú. Ẹni ayé ń fẹ́ tí kò lárùn kankan lára. Iru Ekun ó wọ̀ nílẹ̀ Ọ̀ṣun. Olóyè Sunday Igboho ti wọlé o. Àkàndé èèyàn tẹ́lẹ̀dùmarè dá lọ́lá ibú owó bàbá dá mi lọ́lá. Ekun ọkọ̀ rọ́pò ọkọ̀ tó yọ̀ sí. Ajégúnlẹ̀ la wà yìí. Iru Ekun tí ò ṣe é fi lájà lọ́wọ́ pátákó tí ń pẹ́sí lẹ́nu kankan. Àwọn èèyàn ní kí wọ́n kí àwọn lájẹ́gúnlẹ̀. Ajégúnlẹ̀ la wà yìí. Lẹ́kan. Ọlọ́lá tí ò ríra rẹ̀ bí ẹni tó ní kankan. A ní ilé ayé láti bá ilé ayé láfi sí. Ìlú Òṣogbo gbàlejò. Gbogbo Iru Ekun tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun bẹ̀rẹ̀ láti Ifẹ̀, Mọdákẹ́kẹ́ ní, Ìkìrun ní, Òṣogbo ní, Ẹdẹ ní, Ìníṣà ní. Gbogbo ibi tá a ní àwọn ikọ̀ ọmọ ogun sí pátá nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n wá pàdé olóyè Sunday Igboho. Òòṣà ọmọ aládìkún ọmọ aládé lọ́ládé. Iru Ekun tí ò ṣe é fi lájà lọ́wọ́ pátákó tí máa tẹ̀sí lẹ́nu kankan. Ìpínlẹ̀ Ọ̀ṣun la wà yìí. Olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun la wà. Àwọn kan ní à ń fowó kó àwọn èèyàn jọ ní èèyàn mélòó la fẹ́ fún ní owó. Ẹni ayé ń fẹ́, the love is too much. Gbogbo ayé ni wọ́n ń fẹ́ olóyè Májàsọ́lá.
Aki coordinator Iru Ekun lápapọ̀ kílà ń kó tí gbogbo ayé ń pè ń kílà. Aki spokesperson wa Ọláyẹmí ọmọ Kóìkì. A sì kí gbogbo àwọn ikọ̀ Arógundádé Aki bàbá o tógun. Olóńkoro làwà yìí. The love is massive. Chief Sunday Igboho, right now in Osogbo, the capital of Osun State. Here come Oloye Sunday Igboho to launch the security Iru Ekun Security Network. Ó ti dé o. Gbogbo níbàjẹ́ ẹ fara ṣoko bí eré bá patiko ni wọ́n ń gbóhùn ẹja nínú omi. Ẹni ayé ń fẹ́ àkàndé èèyàn tẹ́lẹ̀dùmarè dálọ́lá. Ibu owó bàbá Dami bàbá Bísọ́lá bàbá Yọ̀mídé bàbá Michael bàbá Isaac. Gbogbo ayé ni wọ́n ń fẹ́. Àpẹẹrẹ àti ọ̀yàyà làwọn èèyàn fi pariwo jagunjagun ta ní general commander general actor. Ikú bàbá ẹrú kú. Ajagun ńlá gbogbo lẹ̀ Yorùbá. Àti àwọn ìyá lọ́jà àti gbogbo ẹni tó wá lọ́jà ni wọ́n ti wípé káàbọ̀ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá. Májàsọ́lá ó ju bàbá wọn lọ tọrọ ẹ̀gàn kan. Àwọn kan tọrọ Ọlọ́run ò fún wọn. Ẹni adé bá tọ́ sí ni ẹja fadé fún. Èèyàn tó yẹ nípò ni ẹja fipò náà lọ. Olóyè Sunday Igboho ó wọ̀lú. Káàbọ̀ ọkùnrin ọ̀hún wọ̀lú dé o. Ọkùnrin mẹ́fà tí wọ́n ń pè lẹ́nìkan ṣoṣo. Kànjànkànjàn takuntakun gbàgbàmàdèèyàn tí gbogbo ẹgbẹ́ yòókù ń nàgà wò. Ìlú Òṣogbo la wà yìí. A ti wà ní Ayétòrò nílùú Òṣogbo. Ẹ jẹ́ a jọ ṣe. Olóyè Sunday Igboho ń ké sí gbogbo ọmọ Yorùbá kí ẹ jẹ́ a jọ ṣe. Àgbájọwọ́ la fi ń sọ̀yà, ọwọ́ kan ò gbẹ́rù dórí.
Media náà ń bẹ́ bí bringing the world closer to your doorstep. Láti ìlú UK United Kingdom làwọn náà ti balẹ̀ wípé a gbọ́dọ̀ jọ ṣe ni. Àwọn ọlọ́pàá wo bínú àwọn èèyàn ṣe ń dùn wípé akíkanjú wọ̀lúdé aṣíwájú ogun tí kì í kẹ́yìn ogun ọmọ mọ́gánná ẹlẹ́wà kòkó wọ̀lú gbọ̀rọ̀dùbí ẹlẹ́wà kòkó wọ̀lú májàsọ́lá òun ni gbọ̀rọ̀dùbí ẹlẹ́wà ọ̀rọ̀rọ̀ ẹ̀dùn ọmọ gbàfìàwẹ̀ ọmọ gúnugórí àkó ọmọ àkàlà tí ń bẹ lọ́rùn òsè òun ni kó jagun kó kẹ́rù wálé ẹkùn ọkọ̀ àwọn báńdíìtì ẹkùn ọkọ̀ àwọn ajínigbé ó bọ̀ ń lù ú gbogbo ayé ń sá kíjokíjo. bàbá ní májàsọ́lá ó ju bàbá wọn lọ ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ orí gbogbo àwọn tí wọ́n ní power line gbogbo wọn ni wọ́n kí olóyè májàsọ́lá pé káàbọ̀ ṣe dáadáa lóde ẹni tá a ti ń retí wọ̀lú. a kí gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ bíi ọlá akíọlá o a sì kí là ń kó. Ọbẹ̀ làwọn ládé nínú Òṣogbo yìí.
ẹ fi túrìn yẹn gbéra. Ẹkùn ọkọ̀ àwọn bádìtì. Ìfẹ́ lẹlẹ́dùmarè fi dálé ayé, ìfẹ́ ọ̀hún làwọn èèyàn náà fi hàn olóyè mọ́jà sọ́lá. Akí Arógundádé, Akí Kóìkí, Akí Kílàńkò, bẹ́ẹ̀ la sì kí Ọlá. Ọkùnrin mẹ́ta tí wọ́n ń pè lẹ́yìn kan ṣoṣo. Ọlá, 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 Akí. Òkì Akíámì Ìgbòho náà. A sì kí alága ọdẹ gbogbo Ìbàràpá kò sọ́mọ náà tí ó jọṣẹ. Ọ̀gá kan bí 1 million. Ìjayà fún gbogbo Fúlàní. Ìpínlẹ̀ Ọ̀ṣun la wà yìí, olú-ìlú Òṣogbo la wà yìí, state capital. Olóyè Sunday Igboho is highly welcome. Everybody troop out to welcome the giant, the warrior, the soldier, and the general actor of the Yoruba race, Chief Sunday Adeyemo. Aki Commander Iru Ekun lápapọ̀. Kí là ń kó ọkùnrin tí wọ́n gbè lẹ́nìkan ṣoṣo. A sì kí Kóìkí Media. Akí Arógundádé, ọ̀gá kan ọmọọṣẹ́ 1 million. Ọlá òun náà mọ orúkọ ara rẹ̀, Ọlámilékan in the building. Yes. Kàbírù ọmọ Àṣàfà, ọmọ bàbá ẹlẹ́tíríṣà nígbòho.
àtọkùnrin àtobìnrin ni wọ́n ń jó wípé ó wọ̀lúdé. Koiki Media bringing the world back to your doorstep. Any update concerning Chief Sunday Igboho will be updated on all platforms of Koiki Media. You are highly welcome for your full support and the great work we have been doing for the past 6 to 7 years ago. We really appreciate your effort. Ìfẹ́ yìí pọ̀ lápọ̀jù. Owó kọ́ ni olóyè gbé fẹ́nì kankan bí ẹ bá ṣe wípé iṣẹ́ tí àwọn èèyàn rí pé wọ́n ṣe ẹni tó dúró lọ́jọ́ ìṣòro lọ́jọ́ tí ọmọ Yorùbá ń fẹ́ wípé wá dúró tì wá láì gba sísì láì gba épìnì ó fẹ̀mí ẹ̀ lélẹ̀ ó kú ọlá rẹ̀ ó mú gbogbo àlàáfíà rẹ̀ àti gbogbo agbára tọ́lọ́run fún wípé ọmọ Yorùbá ò ní jìyà. Aki MKG, shift driver, you are highly welcome. Obobìnrin sùn tọmọtọmọ. Àwa nílùú Òṣogbo nílé ọba tí tẹ́wọ́gbẹ́jà nílé oníyùn lábẹ̀bẹ̀ nílé ẹlẹ́yẹlé aró nílé olóde ẹ̀gà sùn ní yàrá ẹ̀gà níbi tí olóyè Sunday Igboho ti wá fi Iru Ekun lọ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Gbogbo ìlú jàkàjàkàn kéréje àti ńlá abẹ̀ ni wọ́n pawọ́pọ̀ ni wọ́n wá sílùú Òṣogbo láti wá pàdé olóyè Sunday Igboho láti fi Iru Ekun lọ́lẹ̀. Iru Ekun tí ò ṣe fi lájá lọ́wọ́. Chief Sunday Igboho right now in Osogbo, Osun State, to launch Iru Ekun Security Network.
Uwezo. Nígbà tí mo ń gbé ní Òṣogbo, Ọlọ́run bá tó ní mímọ̀ pé kò sí tí mo lè fà tí bàbá mi gbé ti. Tí bá yọ dé lówùúrọ̀ wá, ó ní lè sún ọ̀tún kẹrẹ fà. Ọmọ mi ní ọ̀sẹ̀ tí ọ̀sẹ̀. Bí mo bá jẹ̀bi, màá jàre lọ́dọ̀ bàbá. Bí mo bá ti wọlé tó bàbá, ìjà tí mo jà ẹ́ mo jẹ̀bi, màá jàre. Ẹ̀mí yóò kún bàbá. Ẹ̀mí yóò kún. Ẹ̀ ní parẹ́ láéláé. Oríṣiríṣi ọ̀rọ̀ mo gbọ́, mo ní màá dọ́dọ̀ bàbá mi. Màá sọ fún wọn. Ọba everybody ní ẹ̀sọ́ bọ́ lóṣèlú. Ẹ̀sọ́ bọ́ lóṣèlú. Ọba olóṣèlú. Àti PDP o, àti àkọ́ọ̀dù bí o, àti APC ọba gbogbo wọn l'Ataoja jẹ́. Ẹ̀sọ́ kábíyèsí o. Bàbá ò sílẹ̀gbẹ̀ẹ́ nìkankan. Bó bá tiẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ bá bímọ mẹ́wàá. Ìyẹn àwọn bàbá ní èèyàn fẹ́ràn kan jù kan lọ. Èyí tẹ̀ bá fẹ́ràn inú ìsàlẹ̀ dodo ní ọwà kò ṣeé sọ síta. Ṣùgbọ́n wípé bàbá Ataoja sọ̀pọ̀tì èmi mọ̀ lọ́kàn mi pé bàbá everybody ni bàbá Ataoja jẹ́. Ẹnu sì gbà. Bẹ́ẹ̀ mi bá wọlé dé lọ́la Ataoja lọ́ba yìí. Torí pé ayé ta wà yìí òbírí ni. Téèyàn bá sọ pé bàbá Tinubu ṣe president Nàìjíríà ayé ìkọ̀sẹ́ tí ò ní jiyàn. Bàbá mi kò sí ẹ̀dá tí ò ní jiyàn ṣùgbọ́n gbàtọ́ lọ́run lásìkò tó fún ó débẹ̀ yóò sì lọ́dún mẹ́jọ àgbáyé àwọn ọlọ́jọ́ èdè torí pé ọmọ ẹni oníṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀ kẹsí ìjọba ìlú yìí. Bàbá mi ẹ kún lẹ́bi gan ẹ ní parẹ́ láéláé ẹ ní jábọ́ láéláé àlùbáríkà fẹ́tẹ̀ nísìmí tí ọba tó ní mí dẹ̀ mọ̀ pé ní ẹnu ẹ̀ mo máa ń sọ pé Ataoja bàbá mi ni wàláì mo fi Ọlọ́run nígbà tí wọ́n gbéwèé dé lóru láti Benin bàbá tó gbé ìwé yẹn wá orílẹ̀ kẹta ni ọba náà ó gbé ìwé lọ́dọ̀ bàbá ó ní bàbá Ataoja yẹn ó ló nífẹ̀ẹ́ mi tán ó ló ń dọ́dọ̀ bàbá láago méjì òru ó ní bàbá mú bẹ́rù pé gbé wá lọ sọ fún pírẹsidẹ́ǹtì Benin pé ọmọ mi ni mo sáìn fún lọ fi hàn Buhari pé èmi Ataoja sáìn pé ọmọ mi ni gbowó wọn gbọdọ̀ gbé láti Benin àwọn bàkẹ́ sá bẹ́ẹ̀ ni mo sọ gbogbo ẹnu mo fi sọ ọba kan bẹ́ẹ̀rù lù mí tó sá tí ò lè sáìn tọ́jú ọba tó súnmọ́ mi kò sáìn ìwé yẹn onílé kẹta kọ́ ló ń jẹ́bi ọba yẹn ó gùn ó ní Ataoja tọ́ ọ̀bọ̀ wé yẹn ọdẹ rúbà wọn ó láago méjì òru lòún kẹ́kẹ́ ti bàbá ó ní bàbá ní talẹ́ náà wọ́n sọ pé orílẹ̀ kílẹ̀ fẹ́ wọ́n sọ pé pírẹsidẹ̀ntì Benin ní àwọn nídìí ọba aládé tó jẹ́ ọba tó lóko ogún 20 tí ó sọ fi ọwọ́ sí ìwé tó wọn gbọdọ̀ pé Sunday Igboho fún Buhari ó ní àwọn ọba gbogbo ọba Ògùn àwọn ọba Aláké wọn sáìn Àwùjalẹ̀ sáìn ó lóun pé àwọn tún nídìí àwọn ọba nísàdí wa ń bí ó lóun kẹ́ ń bọ̀ lọ́dọ̀ bàbá Ataoja rí ó lóun believe ó ní mo ti kàlẹ̀kùn bàbá ìtàn ní olóòtú bàbá gba bẹ́ẹ̀ mú bẹ́ẹ̀ rò fún mi wá bàbá tún kọ fún ní emu ẹ̀ síbẹ̀ pé mi Ataoja ẹ̀rìkọ́ọ̀dù mi mo sáìn wípé ọmọ mi ni Igboho ẹ lọ fi yẹn Buhari wọn gbọdọ̀ tó wáyé. Ẹsẹ̀ kábíyèsí o. Èmi yóò kún kẹ̀kẹ́ parẹ́ láéláé ó fi bàbá wa Ataoja ó fi kí gbogbo ọba ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀dẹ̀ fi ń dá gbogbo àwọn tí sọ̀rọ̀ wọ́n pè mí pé bàbá sáìdì ẹnìkan bàbá ò ṣe táwọn onírọ̀ ni èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run mi pé ọba tó jókòó yìí ọba Tinubu ni bàbá Tinubu l'Ataoja kò sì ní fẹ́ kí Tinubu ṣubú gbogbo àdúrà rẹ̀ Tinubu ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì ọba tó ní mímọ̀ bẹ́ẹ̀ torí pé aládùúrà ni bàbá afáàlà ni bàbá gbogbo àti bá dé lóru pé bàbá mo ti fà ó yíwọ́ bàbá òyìnbó kẹrẹ balẹ̀ sátẹ̀wọ́ ẹ̀ lè ṣàdúrà fún yóò sì rí bẹ́ẹ̀ àdúrà tí gbogbo ayé ṣe fún yín àtúnṣe àtàjẹ yọmọ gbà lórí yín ẹ ní ṣiṣẹ́ láéláé ẹnu mi ọgbà àdúrà bàbá ọmọ sí bàbá rẹ̀ ọmọ tó bá fẹ́ pẹ́ láyé á ní bàbá mi Ọlọ́run jẹ́ rí pẹ́ bàbá Ọlọ́run jẹ́ rí pẹ́ kò sí nǹkan kan tí mo fẹ́ fi ṣàdúrà fún torí pé owó ọba owó ni ọba ọlá ni ọba yìí ni ọba gbogbo tí bẹ́ẹ̀ ohun tó wá kù fún àwa ọmọ ọlá làwa àwa ọmọ sọ pé bàbá wa Ọlọ́run jẹ́ rí pẹ́ torí pàwọn náà fẹ́ pẹ́ ọmọ dúpẹ́ kábíyèsí.
bẹ́ẹ̀ náà lòkùnrin kan káàkiri ọba sẹ̀lẹ́nu ọba abẹ́rùkù ọba ìgbódásí kásìlọ́lọ́ ẹ̀ṣẹ̀ kábíyèsí. ní Sunday ti sọ ní ìlú náà sọ ìwé ìsọ̀kan olóṣèlú kan ọba gbogbo ṣùgbọ́n èmi wá ń ṣe ọba Tinubu sọ̀rọ̀ lórí ó sì mọ́ pa tí Sunday ti kó lórí ọ̀rọ̀ yìí ìjọba tó gbede àgọ́dọ̀ jẹ́ kó jábọ́ kò sì ní jábọ́ ó jábọ́ tì wọ́n bá fọwọ́ kan àdán yóò fi rọ ìgbà wọ́n bá ka èèyàn méjì tí ó wà lẹ́yìn Sunday Igboho ìní Ataoja mo tó fún asọ́pọ̀ pàtó sọ gbangba nìyẹn nígbà táwọn ọmọ rẹ̀ wájú onímọ̀dé wọ́n mọ̀ pé ilẹ̀ máa ń lọ lèmi Jímọ̀ lọ. Ìlú Òṣogbo sì ní padà lẹ́yìn mi. Àwọn abala tí wọ́n máa ń pé bákan ẹ̀ lè gbọ́rọ̀ ọjà lóṣogbo àwọn ọlọ́mọ ọba àwọn ni wọ́n ń jagídí ẹnìkan ní sì jọba lásìkò kan ẹni tí ọba kó ṣe sùúrù ni bàbá wo eléjìgbò ní tí ó ti bá àdọ́rùn ọdún ní sí 90 years yọ́lọ kọlọkọlọ ńlọ nílọ níbọ̀ níbọ̀ bàbá tó ń fàìn sí ni ẹni pé ó ti yẹ kí Sunday òwú lówí ẹyẹlé ìrẹ́ ní gbé yìí fún kábíyèsí torí inú ilé tí ń gbé kábíyèsí wọ́n kò sí méjì rẹ̀ nú ẹyẹ kábíyèsí nínú gbogbo ẹyẹ ó nìkan lẹ́yẹ tí máa bí méjì kábíyèsí tó tún rí bí ẹyẹlé irú Sunday Igboho tó ti jọ́ mi ọjọ́ rẹ̀. Kéèyàn nífẹ̀ẹ́ orílẹ̀-èdè ẹ̀ kì í ṣe ìlú kéèyàn nífẹ̀ẹ́ orílẹ̀-èdè rẹ̀ ó wá mú ẹ̀mí tiẹ̀ kó ní mo fílẹ̀ bó bá sì lè jásí ajásí ẹnìkan wá dúró nínú orílẹ̀-èdè yẹn náà àwa lòun ò lè fàdúrà ràn lọ́wọ́ èdè gan kò yẹ láti mọ ẹgbẹ́ orílẹ̀-èdè yẹn. Mo ti kú oríire tó dé bá mi nípa pé ní mo Sunday òní náà ẹni mò ń bọ̀ kí n fọkàn balẹ̀ ọlọ́mbọ̀ ní wọ́n ti wá dé yóò Òṣogbo àti méjì Tinubu ní lánàá náà kò ní lóòrùn bàbá ọmọ dára wọ́n bẹ́ ṣe kábíyèsí wà ẹgbọ́n yẹn mi ò olóṣèlú kankan ṣe òun wọ́n bàbá Yorùbá lónìí tó lọ ní ẹ̀fà orí Tinubu mo sọ bí ìjọ kìíní àná àwọn Haúsá ló wá ń jọba mo ní kí Sunday ọlọ́jà káwa Yorùbá dá dúró ní ìkó lórí ìṣẹ́sí Yorùbá dá dúró ìlú náà wá máa jẹ́ ọba federal capital. Ọba federal capital. Ṣé kò ṣe ṣe? ó jẹ́ sí bàbá ó sì rí bẹ́ẹ̀ àtẹ́sì tí kò wà ní àṣà wà. Yẹ́sàbá. Pé mi wọ lè bí mọ̀. Wá jẹ́ kí wọ́n mọ àwọn náà. Ọ̀dọ̀wọ́ ẹ̀. Má jà fọwọ́ rẹ̀ ọlọ́pù ìṣẹ̀kùn. Àdúgbò lọ yóò. Ẹ̀sìn máa ń pẹ́ ọ. Aráṣọ kan bá ti.
ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n wá kọ́wọ́ rìn tí wọ́n wá pàdé lórí Sunday Igboho. ẹsẹ̀ ògbèrò káàkiri níbùtòrò láti fẹ̀ ní ọdẹ òru ní Ìkirè ní Gbọ̀ngán ní Ifẹ̀ ní Ìkìrun ní Àkùdé onílẹ̀ Obì Ìníṣàlórò ọmọ alágógó mẹ́mú gbogbo wọn ni wọ́n pa ìmọ̀kàn láti fi Iru Ekun lọ́lẹ̀ lónìí lólúlúùlù ìpínlẹ̀ Ọ̀ṣun l'Óṣogbo nílé ọba tí tẹ́wọ́ gbẹja olóyè Sunday Igboho ní kí wọ́n sí àwọn olólùfẹ́ wọn káàkiri yìí tí wọ́n kí pé ọmọ akin káàbọ̀ sílùú Òṣogbo adúpẹ́ òkun
bá tọ́ sí ni ẹja fadé fún èèyàn tó bá yẹ nípò ni ẹja fipò náà lọ. olóyè Sunday Igboho ló yẹ láṣíwájú ogun nípínlẹ̀ Ọ̀ṣun àti nílẹ̀ Yorùbá. ìka pawọ́pọ̀ wọ́n mọlé ńlá ire èrò wọ́n pawọ́pọ̀ wọ́n màgìyàn. àwọn onípawọ́pọ̀ wọ́n ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni. olóyè Sunday Igboho ní gbogbo ayé pagbára pọ̀ ni wọ́n pàmò pé àwọn làwọn fẹ́ àwọn làwọn yàn. Iru Ekun kò ṣeé fi lájà lọ́wọ́. àwọn èèyàn ni wọ́n kí wọn tí wọ́n kí wọn wípé káàbọ̀ olórí ogun tí ò ní kẹ́yìn ogun jagunjagun dé. Ibu owó baba Damilọ́lá baba Yọ̀mídé baba Bísọ́lá baba Michael baba Àṣàbí baba Ronaldo baba Victor ọkùnrin mẹ́fà tí wọ́n pè lẹ́nìkan ṣoṣo. olóyè mọ́jà sọ́lá rèé. àwa náà kọ́ Elédùmarè ni. Iru Ekun tí ò ṣeé fi lájà lọ́wọ́. a ti pagbára pọ̀ a ti pàmọ̀ pọ̀ a ti pèrò pọ̀ láti gbé orírun wa lárugẹ wípé ogun sùnmọ̀mí àwọn ajínigbé ó dópin nílẹ̀ wa. Àdìsá ọmọ aládìkún Àdìsá ọmọ aládìkún rèé ẹni ayé ń fẹ́ tí ò lárùn kankan lára. àkàndé èèyàn tẹ́lẹ̀dùmarè dá lọ́lá. Ẹkùn ọkọ̀ rọ́pò ọkọ̀ tó yọ̀ sí. Ibu owó baba Damilọ́lá baba Bísọ́lá. orí ó gbẹ́sí wá rèé. Kóìkì náà ń bẹ níbẹ̀ àjọ wá ṣe é. ẹni ayé ń fẹ́ tí èé lárùn kankan. àkàndé èèyàn gbogbo ayé ni wọ́n kí pé káàbọ̀. olúùlú mi Òṣogbo láwà yìí. gbogbo ayé ní májàsọ́lá làwọn ń fẹ́. bàbá Dámilọ́lá wọ̀ ní Òṣogbo láti wá fi ohun tí wọ́n ń pè ní Iru Ekun lọ́lẹ̀. Iru Ekun tí ò ṣeé fi lájà lọ́wọ́ pátákò tí mọ́ tẹ̀sí lẹ́nu kankan. ó dé ó wọ̀lúdé tó lórí tilẹ̀ yìí ni wọ́n wá pàdé májàsọ́lá. wọ́n ní gbígbé bá fà ìkara wọn tẹ̀lé. a ti wọ station road báyìí àtọmọdé àtàgbàlagbà ẹni tá a bá ń fẹ́ kèé lárùn kankan lára. Ekiti
local government. Aláròmí ó pè. Fast lane. Ẹni òrìṣà dá tí ayé ń pè lórìṣà. Ó dán kí tí gbó ti jù nílẹ̀ yìí kí wọ́n rọ́jú ọ̀pá kẹsẹ̀. Nítorí bá eré bá patí kan là á gbóhùn ẹja nínú omi ipa ejò afàyàfà láti mọ pé jò ní jù. Ọmọ Adeyemo wọ̀lúdé ọmọ wọn n'Igboho mọ̀rẹ́ nílé ọmọ alágbàdo òde. Kò tí wọ̀lú gbogbo ayé ń pariwo kó fẹ́ẹ̀ dé ó wọ̀lú tán gbogbo ọ̀tá Yorùbá ń sá kíjokíjo. Òun ló lé Fúlàní bíi kórègbèrè èkú sí. Ó lé bòròrò wípé kó kẹrù ẹ̀ kó gòkè Ọya lọ. Kò ṣeé bá jà bẹ́ẹ̀ ni ò ṣeé bá bínú. Àkàndé yẹn wọ̀lúdé